máa wà lọ àgbègbè mi dábìrì. bámúra wọn láwà lọ́rẹ̀gùn dàgbé ń ṣeré lọ́wọ́ ikú ti dóró ikú mú màmá wà lọ àgbègbè mi dábìrì. nínú bámúra wọn lọ́rẹ̀gùn láwà wà yìí ìgbẹ́jà dàgbé ṣeré. èní lọ́run di tírí ọjọ́ kẹta oṣù kẹsàn-án 2022 ọdún tó parí lọ́kúnlé. Àbẹ̀ní Fátímọ̀ mi dábìrì Mojísọ́lá Súrà Ibrahim mi dábìrì Bílíà Amínú mi dábìrì. àwọn mẹ́rẹ̀ẹ̀rin parapọ̀ òkúnlé wọn ṣòkú mọ́dà wọn lé ní òkúnlé. ọlọ́run tẹ́ màmá sálùjọ́nà rẹ̀ báwa tẹ́ màmá wá sálùjọ́nà rẹ̀. àforíjì ló dẹ́kun ká tọrọ fẹ́ni sòtì kú ó mà ṣe ó Àlàó. ìsọ̀wọ́ ìlẹ́gbẹ̀ẹ́ ó ti tó omele díẹ̀díẹ̀ ni mo fẹ́. bọ́mọ bá wọ̀nà bí ó lọ ọmọ àwọ̀lé lọ́ba màmá. bọ́mọ bá wá nǹkan tí ó lè ṣe. bí nǹkan rọmọ lójú tí ò rọ́nà lọ ọmọ àwọlé lọ́ọ̀bà màmá. tó bá jóbìnrin ni ọmọ wa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. àkàlà ìyàṣe fún màmá. màmá ṣàdúrà fún. àdúrà yẹn yóò sì gbà. àfọ̀mù méjèèjì ṣàdúrà fún. àdúrà náà yóò sì ṣẹ. ṣùgbọ́n lọ́jọ́ tí màmá ẹni bá rèlé kúnlé ta ni ó ṣe é bí màmá. níjọ́ tí màmá bá rèlé ta ni ó ṣe é bí màmá. ta ni ó ṣe é bí òkú ọ̀run. tó bá lọ́jọ́ ọlọ́mọ kéńkèlé eléyìí tó ṣẹ̀ṣẹ̀ bímọ sọ́wọ́ ọmọ fẹ́ mọ̀ mú màmá ti kú ta ni ó ṣe bí màmá ẹni. èrìgì ti bàjẹ́ yín ó wúlò wọn o. ajáku ọlọ́dẹ ṣàwọ̀ ọgbẹ́. ikú tó bá pa màmá èèyàn ńṣe ló ń fọ mọ́lẹ̀ fún ya jẹ. má fi àjẹyẹ Fátímọ̀ mi Mẹ̀múdù. ẹ̀yin tí màmá ti fi sílẹ̀ láti kékeré ẹ̀yin ló mọ̀ ọ́ di ọ̀rọ̀ mi o. èrìgì ti kú ẹ̀yin òun ló mọ̀. ta ni ó ṣe é bí ìyá ta ni ó dá bí màmá. ìṣọ̀lá nígbà ayé ìbídùn mi ta ló jẹ́ tọ́ ọmọ ẹ̀ ní káìtì ta ló jẹ́ fọwọ́rọ́ ọmọ ẹ̀ ní mú. màmá kú tó ogún bàbá dògún ẹbí. ọmọ wa ń gbàrú kiri
dé amágbọ́rọ̀ dé ẹ̀gbẹ́jà kalẹ̀ ta ni ó ṣe bí màmá ẹni. tó bá lọ jẹ́ bàbá ọlọ́mọ kéńkéle tọmọ ẹ̀ ń mú lọ́wọ́. ọmú tó fẹ́ mú bẹ̀lẹ̀ ń kulè ìyẹn ní sáré Adékúnlé. ọmọ kẹ́kọ̀ọ́ rọ́mù mú wọ́n fomi sí lẹ́nu kò lè mú. òṣàbí ìyá òsì ọlọ́run tẹ́lẹ̀ fún màmá wa Fatimota Dabiri. kí ló kù ká ṣe fún màmá àforíjì ló kù ká tọrọ fún. lòwúrọ̀ lọ́sàn-án kò sí lálẹ́ ẹ̀yin ọmọ tó fi sílẹ̀ wo ẹ má sọ màmá yín lẹ́nu o ìwà tí màmá fi sílẹ̀ ní ẹ tẹ̀lé o àsálàtù ni ẹ ní kẹgbójúlé. polówó bá ti lówó oríṣiríṣi tíṣà ló ń pọ̀ fún. polówó bá ti lówó oríṣiríṣi tíṣà ló ń pọ̀ fún. ìyẹn jẹ́ kó lówó máa ṣiṣẹ́. bí kókó bá fẹ́ ní láyé o ẹ̀yin ọmọ òkú ọ̀run Súrátù Mojísọ́lá ajá Fatimota Abẹni Ibrahim Dabiri. ìyá yín ti pín ire ó láàárẹ̀ obìnrin méjì ọkùnrin méjì òun ló bí. ó fi yín sẹ́sìn àsálàtù mùsùlùmí òdodo ní màmá yín. kódà ó tún kọ́ mọ́ ní kéwọ́ ṣe wòlíwọ̀n fún àfàbílẹ̀ àmínú ló ń jẹ́. ẹ bá mi yọ bọ́mù ọmọ o. sallallahu alayhi wa sallam. ọlọ́run tẹ́ màmá wa sálù jọ́nà ẹ̀ ṣèkẹ́ṣèkẹ́ fún láàkìyà ọmọ. bàǹtàjà Fatima sálù jọ́nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. tẹ́ màmá bílí àmínú sálù jọ́nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. bàǹtẹ́ màmá Búráímù sálù jọ́nà rẹ̀ o. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. tẹ́ màmá wàjáde náà Súrà sálù jọ́nà rẹ̀. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. bàǹtẹ́ màmá Fatima sálù jọ́nà rẹ̀. ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. ẹ̀yin ará mi òkú kì í wọṣọ o ẹ̀yin ará mi òkú kì í jẹun ẹ̀yin ará mi òkú kì í wọṣọ o ẹ̀yin ará mi òkú kì í jẹun àforíjì ló dẹ̀kú o sábà foríjì ló dẹ̀kú ká tọrọ fún wọn o ará mi òkú kì í jẹun o. ara mi òkú kì í wọṣọ. ara mi òkú kì í jẹun. ara mi òkú kì í wọṣọ. ara mi òkú kì í jẹun. àforíjì ló dẹ̀kú o àforíjì ló dẹ̀kú ká tọrọ fún wọn o. ara mi òkú kì í wọṣọ. ẹ jẹ́ ká kúra wa o. ẹbí Ṣótáyọ̀ wọ́n ní dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀bí Dábírí. àwọn méjèèjì Dégúnlé ìlú Germany náà ń gbé. láti Jámánì ló ti wá ṣokú àná ẹ̀ láti Jámánì ló ti wá ṣokú àná ẹ̀. Richard Adisa ẹkùn ọmọ Ṣótáyọ̀ Jámánì ló ti wá ṣokú àná ẹ̀. èmi ní
4th September 2022 láti Germany ló ti wá ṣòwò àná Àdìsá mi sọ́wọ́ tayọ̀ mi wọ́n yá ṣáwó investment. Ẹ̀gbá mọ́lì ṣàbí ìyàgò gbàǹkàláwó. Ọmọ Ṣótáyọ̀. Ìgbà ṣáńkẹ́ o, kò wéèké o. Onítòun bá ń pè kẹ́yà pa lọ́lọ́ ni o. Kò wéèké o, ẹ̀rọ ṣẹṣẹ ẹ̀rọ. Kò wéèké o, ẹ̀rọ ṣẹṣẹ ẹ̀rọ lóko lodò lójoojúmọ́. Alawade Kadoso, Baba Shefian. Ẹbí Dábìrí lè kò fẹ́ dira. Ẹkú ilédè yìí ìyá àgbà ó, màmá 89. Ọmọ akílù sí mi ó. Àgbékẹ́ mi ọ̀rùn ẹ̀mẹ́rẹ̀ o, Fatima Dábìrí. Fatima, Mama Fatima. Àbẹ̀ní mi jù ní ọ̀hún. Fatima, ẹ̀mí ẹ̀yà gùn wá dàgbà. Ju màmá ẹ lọ, ẹ̀mí ẹ̀yà gùn wá dàgbà. Wájú màmá ẹ lọ. Sùúrà, ẹ̀mí ẹ̀yà gùn wá dàgbà. Wájú màmá ẹ lọ, ẹ̀mí ẹ̀yà gùn wá dàgbà. Wájú màmá ẹ lọ. Òkú tó bá ti kú, àwọn kan sọ pé kì í bójú wẹ̀yìn mọ́. Àwọn kan wá sọ pé òkú ọlọ́mọ tètè wàhálà mọ́. Wọ́n tún lókù ọlọ́mọ kì í sùn. Ṣọlá ó tógójì ọdún tí màmá yín ti kú. Ṣé kò tí ì tó sùn fọ́fọ́? Kó má ti sùn. Ẹ jẹ́ mi dáàdi wa olórí ẹbí. Ṣé kí Músílì yóò sùn fọ́fọ́? Ìyá Ṣámú, ìyá Ṣẹ̀fíù. Ṣé kó sùn? Kó sùn kó wọrun. Ẹ ṣe ọmọ aláàánú. Mẹ́múdù ṣé kí màmá ẹ ó sùn kó wọrun. Kó má sùn ẹ dájú jù. Ojú kú o. Ṣé kí màmá ẹ ó sùn kó wọrun àbí kó má sùn? Kò mọ ohun tó ń ṣe. Lórí ìwọ fọkànbalẹ̀ yá tiẹ̀ kò tí ì lè sùn. Ìjọ wo ló gúná?
èèyàn wálé ayé o ó jìyà o ṣèbọn lọ́jọ́ kú lọ́jọ́ ìsinmi òkú tún kú tán wọ́n tún gbé sínú sàárè á ní ká tọrọ àforíjì fún ẹ̀yin tó wá ń gbàdúrà kó kú ọlọ́mọ máa sùn kó máa sùn èèyàn ṣiṣẹ́ láyé tó yẹ kó máa ṣiṣẹ́ lọ́rùn ni kó kú ọlọ́mọ máa sùn mi ò faramọ́ ìyá mi bàbá mi ẹ̀sùn kẹ́ ọrùn ẹ̀dọ́ lọ́hùn dá mi bàbá ráfíà òun ló ṣẹ̀dá mi ìbáṣẹ́ bíá àfìsọ́rí ẹ̀ṣọ́ mi wà láyé amúmídépò tí màá wà láéláé kò ní bọ́lá lọ́wọ́ mi bàbá ráfíà Dékúnlé òní ìjẹ́ ló dájú bó bá hùn ẹ́ ò mẹ́mú dùn kó ní kí màmá ẹ̀ má sùn láyé. Dúdú ìwé yẹ kó rántí pé ìwọ gan ó wà nílẹ̀. Akúṣẹ́ tó bá ráyè gba físà Canada tó gba físà London ó ń sá lọ nìyẹn o. Ìwọ́rà ń bẹ lọ́hùn tó gba físà Amẹ́ríkà tó tún padà wá lérí. Lásìkò tí tíkẹ́ẹ̀tì ìbá wọn ẹni ṣe rere ló ṣe ẹni ṣe rere London iṣẹ́ ló ṣe. Àwọn tó wá ṣọ́ọ̀kù níbí láti Germany náà ti wá. Àdìsá ọmọ Germany o Àdìsá ọmọ Germany. Ọkọ̀ Àjàdí náà Sùúrùrà Àjàdí náà Sùúrùrà. Mojísọ́lá Aládùkẹ́ o Sùúrùrà Àjàdí náà Sùúrùrà. Àdùkẹ́ aya Ṣótayọ̀ o Sùúrùrà Àjàdí náà Sùúrùrà. Àbúrò Ṣọlá mi Ṣótayọ̀ Mr. Robo. Èèyàn kábíyèsí ọba Oníbà. Kábíyèsí ọmọ Ṣáàdé Oníbà tẹkùn. Oníbà ẹkùn ọba Jàfó. Ẹnu mi kàlù ọba ẹnu mi kàlù ọba táyé ń fẹ́. Adé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. Èèyàn ṣínà wọ̀kan lọ́mọ gbogbo abúlé àdó. Gbogbo yín pátá ẹkún àdúró ti Àjàdí náà Sùúrà. Ajá ìsì ikú kalẹ̀ yìí sí wọn. Sọ̀pláyà wo àkàmọ́. Ìsímọ̀tù èyí fújò owó ṣeun o.
gbogbo wa táwa bá wa sokun alájà dábìrì láyọ̀láyọ̀ la máa délé. àgbéká ọmọ akílù sí mi ó. ọmọ akílù sí ní ìlú Èkó ajá àgbékẹ́ ọ̀run rẹ̀. And in the 3rd of September 2022. And in the 3rd of September 2022. Àwọn ní Bámúrọ̀ ọ̀rọ̀ ìyànlọ́rẹ̀ gúnmi ní Ìkẹjà. Bá ń ṣayẹyẹ ọdún kan màmá wa tó dolóògbé níjọ́sí. Ọlọ́run tẹ́ màmá wa sálù jọ́nà rẹ̀. ṣùgbọ́n ṣẹ̀bẹ̀ fún ní kìyà ọmọ. Àlàó mi bá a bá tọ́ ìlú. Ìlú Ẹ̀gbá lọ́mọ wa tí mo mí ìjàyè ọba. Sọ́rí pé ọ̀gá ni ilá ọ̀gá ni ilẹ̀ tó di ta ìwọ o ọ̀gá ni bàbá rábíà. Ìjà ọmọdé owó gbà táwa ti ń bá bọ̀ wá. Wọ́n ọdún táwa ti ń bá bọ̀ wá. Ẹni Ọlọ́run bá ń bẹ lẹ́yìn fún. Níjọ́ tún yẹ kó ní ìtàn máa bínú. Ojoojúmọ́ la fi ń ṣàyọ̀ nílé wa. Ojoojúmọ́ lẹ́gbẹ́ wa ń ròde. Ọ̀pàlà bá àjì sọ̀rọ̀ bàbá rábíà. Àlàó òkú ríro. Pẹ́nìkan ṣe pátì kò pè mí lélẹ́rẹ́. Ìgbà táwa náà ò ní ìsúnlẹ̀ ní sátidé. Ṣùgbọ́n lọ́hùn ló nìyẹn. Ọ̀rọ̀ ẹ̀yìn lé mi ò fẹ́ o, àbòsí lé mi ò fẹ́ o. Ká máa kọrin kéèyàn kan máa rorò kúrò mi ò fẹ́ o. Ọ̀rọ̀ àbòsí lé mi ò fẹ́. Ọmọdé wọn ò mọ pa lọ́hùn ní o àmúdá wọn ò mọ pa lọ́hùn ní. Kí ló gbé fún Ọlọ́run ọba Yusufu wọn ò mọ pa lọ́hùn ní. Ẹ̀dá ẹ má rẹ̀dá
pín ọmọ ẹ̀dá ó lára òpin ẹni onílé ní òdèdè ní tomorrow kò jóhùn wà lọ́gá ẹ jẹ́ ká ríra wa yíká kákìrà wa yíká ẹ jẹ́ ká ríra wa yíká kákìrà wa yíká. Orí àná ṣẹ́ mi ò bójú kú ṣe mọ́ ta ni mo tún máa bá ṣe tó máa dàbí ojú kú. Ìjọmọdé rí mi fín mi ò jẹ́ bá ṣe mọ́ ta ni màá tún máa bá ṣe tó máa dàbí ìyá ọmọdé. Èèyàn tá a bá ti jọ ṣe àlà òfógún ọdún ìbá àjọmọdé ní ṣé kò ní máa rí ní fíni àrífín ló dáa bàbá rábíyá rí mi fín kiri ẹ̀fín. Yusufu rí mi fín kiri ẹ̀fín ó dẹ̀ bẹ́ mú fún mi kémi kan bẹ́ mú fún ẹ. Ọ̀dọ́mọdé mo bá ṣe béèyàn bá ń bọ́mọdé ṣe á máa dàbí ọmọdé sí ni. Ọmọdé tó ń bárúgbó ṣe kò ní tèrè kò ní pẹ́ kó tó darúgbó. Ó ń bá àwọn ẹlẹ́nu kó sọ àpàlà bá yí sọ̀rọ̀ àwa ń forin káyín ni àwa ń forin runrin ni àná òjò tèmi tèmi òjò tànà orígbádé bí n bá forin ṣe dárò òkú omi abọ́ lójú. Wọ́n mọ̀ mí nílé eléégún níbi wọ́n gbé kọrin mariwo àgàn. Wọ́n mọ̀ mí ní mọ́ṣáláṣí níbi wọ́n gbé pé Muhammadu dandan Muhammadu dandan wọ́n gbé tẹ̀sùn bí dání wọ́n gbé Muhammadu dandan Muhammadu dandan. Wọ́n mọ̀ mí ní ṣọ́ọ̀ṣì níbi tí Kristi ti ń fàṣẹ Ọlọ́run ọba dára àṣẹ la fi bí Jésù. Ìyẹn làwọn tó bá mọ Jésù kì wọ́n ní láṣẹ Jésù Kristi ire. Romo. Ó fẹ́ fọ́ mi. King Romo. Aliu ọmọ ṣó Táyọ̀. Pàdé aláwo kádóso mi. Ọmọ tó Táyọ̀ dà ó ní nǹkan èmi ń kọ́. Ìṣọ̀lá. Èmi ń forin ṣe tíra mi bàbá rábíà. Ṣé bí ẹjọ́ làwọn rò láyé? Kò sí ohun méjì tá a wá ṣe láyé, àwa forúkọ lẹ̀ ní àti wáyé rí. Bó bá ṣe dáadáa, ó ti wáyé rí. Bó sì ṣe dáadáa, ó ti wáyé rí. Nígbà tó bá lọ tán gbogbo ìtọ́ bá ṣe a ó máa ròyìn ẹ́. Ẹ́sàkà ti kọrin rí ìtàn ni. À ń sọ̀rọ̀ ìgbà tó ń bẹ láyé àtúntí ń sọ́ngbà tó lọ sọ́run. Ànábì mú wọn mọ̀ ló mẹ́sìn mùsùlùmí wáyé ìtàn ni. Bàbá Ráfíà wọ́n ti sọ lójú ẹ̀ àtúnṣọ lẹ́yìn ẹ̀ wo tó ṣe. Jésù Kristi ojú ọkùn dìde ó lajú afọ́jú. Gbogbo wọn ànábì Ọlọ́run ní gbogbo wọn. Gbogbo nǹkan sọ jáde lẹ́nu tírà nìyẹn.
ọlọ́wọ́n bá ló fi rán wọn gbogbo tírà tọ́lọ́wọ́n bá ṣe ó lé ní 400 tó fi rán sáyé màláìkà kan tírà kan ni màláìkà kan ànábì kan tírà kan ni ànábì wọn pọ̀ rẹpẹtẹ bàbàràbíà nínú gbogbo tírà tọ́lọ́wọ́n bá dá ọ̀rọ̀ Ọlọ́hun Ọba ò pé méjì ohun tọ́lọ́hun Ọba ń sọ wípé ayé ń bẹ ọ̀run ń bẹ ẹ má jẹ́ ká jayé bá ò ṣe báyé. ó ní òun lòun láyé òun lòun lọ́run òun ni ọba èmi ni. ó ní kò sí ohun tóun ò lè ṣe ìwà jẹni lẹ́sẹ̀ òun ò fẹ́ ìwà ìríra òun ò fẹ́ ọmọlàkejì lẹ́kún torí òun ò fẹ́. Ọlọ́run Ọba sọ oníkàgbélé ayé sí òun ẹ̀sìn ní kókó oníkàsìn òun ká lè rèrè oúnjẹ lọ́dọ̀ Ọlọ́run Ọba. kò sí ohun téèyàn ò lè fi sí lọ́hùn àgàgà ẹni bá lówó lọ́wọ́ ẹ pé kò fowó sí lọ́hùn Ọba. ẹnu wa méjèèjì ká fi sí lọ́hùn Ọba ọwọ́ wa méjèèjì ká fi sí lọ́hùn Ọba ẹsẹ̀ wa méjèèjì ká fi sí lọ́hùn Ọba. iṣẹ́ yòówù tó bá ń ṣe Ọlọ́run lákọ̀ọ́kọ́. Ọlọ́run ìwọ ló lówó ọmọ èèyàn ló ń ná. ṣe bọ́lọ́run ló lówó ọmọ èèyàn ló ń ná. kí ló dé tó ní fún mi Ọlọ́run kí ló ṣe tó ní fún mi kí ni mo ṣe fún ẹ tó ní fún mi mi ò fowó kékeré owó tó ná. àṣẹ sàn fi bí Jésù mo fi bẹ̀ ẹ́ o ànábì mú wọn mọ́ mo fi bẹ̀ẹ́. Ọ̀rúnmìlà tó kọ́kọ́ wáyé bí ọba ní ohun tó wá ṣe oníran Ọlọ́run Ọba kì í ṣe nǹkan láì nídìí mo fi bẹ̀ẹ́ mi ò wá ṣe ní lówó. Pàlàyé tàlàyé mo ní láti lówó. Pàlàyé tàlàyé mo ní láti lówó. Mo fọlọ́hún búra mo fi Kùránì búra. Wàlá ìtàlá mo fọlọ́hún búra mo ní láti jẹ́ èèyàn láyé mo ní láti jẹ́ èèyàn láyé mo ní láti máa fowó tọrẹ mo ní láti tún fowó bùgà gbọ́dọ̀ ló mọ́tò tó wù mí láyé èmi pẹ̀lú elépe mi a ní láti lọ èmi pẹ̀lú ọmọ mi ọmọ iṣẹ́ lẹ́yìn mi èmi pẹ̀lú brọ́dà mi wàlá ìtàlá yìí mo ń sọ wájú Ọlọ́run Ọba ni Ọlọ́run mo ń sọ wájú bàbá Ọlọ́run àbí ẹ tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ mi ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ mi. Fọlá ìtọ́lá mo fọlọ́hún búra sísí náà ló kúra ni mo fi kúra ní búra. Dọ́là Fọlá ìtọ́lá yìí Olúwa lọ́lọ́wọ́ ọmọ èèyàn ní ọ̀nà Olúwa lọ́lọ́wọ́ ọlọ́wọ́ Olúwa lọ́lọ́wọ́ ọmọ èèyàn ní ọ̀nà Olúwa lọ́lọ́wọ́ èmi mo pẹ̀lú ẹni tí ó ná Olúwa. Pẹ̀lú ẹni tí ó ná. Àṣewọ̀ náà fẹ́ràn ẹrẹ.
Mẹ̀múdù àṣewọ̀ náà ò kàdúrà. Olúwa lọ́lọ́wọ́ èmi mú pẹ̀lú ẹni tí ó nà ó. Olúwa lọ́lọ́wọ́ Olúwa lọ́lọ́wọ́ pẹ̀lú tí ó nà ó. Ẹ jẹ́ ká dà àrálẹ̀ ká tún ṣe. Àní jẹ́ ká dà àrálẹ̀ ká tún ṣe o. Ẹjọ́ bàbá kan ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Bàbá kan ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Bàbá kan ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Oníbà ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Ẹ̀yàgò lọ́nà. Ọmọ Ṣadé ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Ẹ̀yàgò lọ́nà. Ẹnu mi kálù ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Ìjẹ́dòdò ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Àwọn onífìlà funfun bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Bàbá kan ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Bàbá kan ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Bàbá kan ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Ẹkùn ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Ẹkùn ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Ọmọ Aṣáde ń bọ̀. Ẹ̀yàgò lọ́nà. Ẹ̀yàgò lọ́nà. Jàfọ̀ kábíyèsí o. Ọba tó tó. Ẹnu mi ká lù ọmọ Aṣáde o. Lẹ́gẹ̀sì tó 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 èmi ò pè rí ọ̀gá tó. Ẹni bá pé kọ́ bá kú, kó máa rìn sọ́nà rẹ̀. Tó 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 èmi ò pè rí ọba. Bọ̀dá Rashidi Kájí. Ṣùgbọ́n Hausa Rashidi Kájí. Mohammed Ibu owó. Ọmọ Èkó. Ìwọ ló yẹ ká máa pè lájànàkú. Wálé jímọ̀ ọjọ́ ńlá. Olú ọmọ kú kalẹ̀ ọmọ sólèbọ̀. Ìpẹ́sọ̀ kú kalẹ̀ kúnlékúnlé. Yẹmi amẹ́mẹ́mí ọmọ Kẹ́hìndé kú kalẹ̀ àti télọ̀ mi. Orin fújì tó ń kọ́. Sílé yàtọ̀ ní òjò lọ́ra wọn. Orin fújì tó ń kọ́. Òun làwọn náà kọ́. Orin fújì tó ń kọ́. Òun làwọn náà kọ́. Tata tẹ gbọ́ sí ọ̀tá fi sí. Sílé yàtọ̀ ní òjò lọ́ra wọn. Bọ́lọ́hún bá kẹ́hàn ẹ jẹ́ ká mọ̀ kó kẹ́.
olórí ẹbí bọ́lọ́mbà kẹ́yàn ẹ jẹ́ ká mọ̀ kó pẹ́ oògùn kọ́ ara mi ìkẹ́ ọlọ́run ọba ni ibi tọ́lọ́run ṣọ́lá súlẹ̀dẹ̀ oògùn ò lè ṣe ìkẹ́ tọ́lọ́run fún jábò wọn láyé bó fojú jẹ́ sí bí oògùn ṣẹ̀yọ̀nù kò lè dàbí tọ́lọ́run ọba. Jàfó bí kú bá ń sọ̀rọ̀ àmójì á máa gbin àìsàn láti sá sẹ́yìn ó dá mi lójú. Kìkú ìṣẹ́jọ́ ẹ àbí ìwọ ló ń ṣe wọ́n ni ìwọ kọ́ ló ń ṣe wọ́n orí wọn ló ń ṣe wọ́n orí olórí kì í ṣe yàn. èèyàn tó bá wọ́ ṣùṣù tó lásìkò tírèké tí wá ń dùn òun ni wọ́n fẹ́ bẹ odò ló máa gbé tọ̀hún lọ. odò ṣàṣì wọn lọ́rùn ní gbogbo Èkó pátápátá ọmọlúwàbí èèyàn tó ń gbórúkọ ibà sókè. Kúnlé kì í ṣe tẹnu láti ìjọta tí ìjọba níbà o mi ò rí irú eléyìí rí. ẹni tó ń tọ́ wọn bá kó tó ń fowó rárá lù lọ́wọ́. mo rí níjọ́ tó ń dọ̀dún egungun wo fẹ́yàn méjì ní mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Jàfó ó dẹ̀ fún mi lọ́kọ̀ bóyá màá lè wálé wá dúpẹ́. ó dẹ̀ fún mi lọ́kọ̀ kan bóyá màá lè wálé wá dúpẹ́. Abẹ́òkúta ó jìnnà gẹ́gẹ́ là ń gùn làtókò wálé. Jàfó tó bá lè fún mi lẹ́ṣin ìrìn mi á sì tún yá sílé ẹ. ẹṣin ẹlẹ́sẹ̀ mẹ́rin mà ní mo sọ. mo ṣe bọ́lá ọ̀hún lókè o bàbá tó ń dára lù nínú. Ọlọ́run ló fún lọ́gbọ́n o bàgbà méjì bàǹgà àpèjòyè jọ. a ní kàn wá sọ sọ̀rọ̀ òun tó bá jówó ló fàdí ìjà a sì tún tọwọ́ bá pa fún wọn lówó. a ní bàbá Bísí ẹ̀ máa jà mọ́ bàbá Ṣadé ẹ̀ máa jà mọ́ ẹ jẹ́ ká sọ lùdì kan ṣoṣo. ẹkùn ó fi torí tìrù àti ti gbogbo ara. Tótótó òpèrí ọba èmi ò pè rí ọba èmi ò ní fẹ́ ọba ẹni bá gbé bọ́ba kú wọ́n máa ní sólọ́rọ́ tótótó. Ọlọ́run bá mi kẹ́ má jẹ́ kówó tán lọ́wọ́ ẹ̀ láéláé olójú àánú Màníṣọlá. Ṣọlá ọmọ Ṣótáyọ̀ tí ó jẹun tó ń fún yàn lóúnjẹ. ó ní tí mẹ́kúnnù bá kúkú tí yóò ebi ò pa ń.
ọ̀gá gbogbo róòmù lógún state pátápátá ọmọlúwàbí èèyàn alára fámi many times gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀ ló ń tọ́jú pátá. sólèbọ̀ olúwa mọ́ṣẹ́ mi mo rí pàlàbà kan mo ní kó fún mi kò lè fún mi. èmi náà ń máa ṣàwọn sí. àìlówó lọ́wọ́ ò ní ò jẹun kúkú ràrú ẹ̀ ṣọlá. olórí ẹbí èké ń pọ̀ ẹkùn tó fi torítorí. ó sẹ̀. ó ti sẹ̀ ó ti sẹ̀. Jàfó bẹ́ẹ̀ni tọ̀dọ̀ ẹ rí. on the 13 tó ń bọ̀ àbí sísì ní ìkànnù méjèèjì ṣá. on the 13 20 làkọ́kọ́ mú ká tó fi sí 13. Aphrodisi alamakọrin àbí mo gbàgbé. afẹ́sàjọ̀dún baálẹ̀ àsìkò jíjà kò jẹ́ gbogbo ìlú ló ń tọ́jú ṣe bí owó ẹ̀ ló ń ná. sọ fún wọn kán yé bọ́ bàjá kán yé yájú sáré. ẹ kìlọ̀ fún wọn kán yé bọ́ bàjá kán yé yájú sáré. ẹ wo Sulemana kọ́lẹ̀ ń bàjá ọ̀dọ̀ Sule ọ̀dọ̀ Jàfó ọ̀dọ̀ Aṣáde ọ̀dọ̀ Adérí ẹ̀ gángan làṣẹ. bí n bá rí máa dọ̀bálẹ̀ fún ohun tó lọ́wọ́ bá ṣe là ń forí balẹ̀ fún ọ. bá a ṣe sí ìyẹn ló ń bí wọn nínú. àwọn kan rò pa wọn làwọn ò bá wà ń bẹ̀ kàn máa wárí fún. bọ́lá ń bá wá gbé fún wọn ṣó lè yẹ wọ́n tó bó ṣe ń yẹ Jàfó lọ́wọ́lọ́wọ́. ṣé wọ́n tó ìtúlù ṣe gẹ́gẹ́ bí Sulemana èyí tó lọ́gbọ́n lórí. ṣe lè fọwọ́ tọ̀ rẹ ṣe lè ṣe alẹ́ kọ́nà kó ṣe gbẹ̀ ọmọ èkó ó sẹ̀. àwọn tèmi kì í lẹ́wọ́ mọ́ mi lórí. wọ́n lórí àlàó kọjá bá wọn àfikún yìí ó ti wà ń bẹ̀. odò 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 ọ̀kan àti odò márùn-ún oníye tó jẹ́ ọ̀kan àti odò mẹ́fà oníye tó jẹ́ odò àti odò mẹ́sàn-án oníye tó jẹ́ èjì odò 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 Jàfó. Àlàó èmi lòrò ọmọ Ṣótáyọ̀. ẹbí mi ni àdúrà tí mò ń gbà
òun ni pé kó máa lọ bẹ́ẹ̀. Ọlọ́run tó ní gbogbo ẹ̀ òun ló ń ṣe gbogbo ẹ̀ òun ló ń tó gbogbo ẹ̀ òun ló ní gbogbo ẹ̀ òun ló ń tó gbogbo ẹ̀ gbogbo ìtọ́ tí ń tó kò ní rọ́ gbogbo ìtọ́ tí ń tó kò ní rọ́